Ẹ kú òwúrọ̀ o bàbá. Ẹ mà kújọ́ mẹ́ta. Àwa nù sà. Ṣé láfíà ni o? A dúpẹ́ o. Mo mà rí ọ. Bẹ́ẹ̀ ni, ẹ lè rí mi bàbá. Ṣé nílùú náà lẹ ṣì wà? Níbẹ̀ mo wà sà. Kí ló wá dé o? Bàbá, ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín tó ń kan mí lóminú. Ọ̀dọ̀ bàbá ọ̀rọ̀ àgbà lọ wá. Ó yá. Bàbá. Mo gbọ́. Ìbéèrè òun náà lọ báyìí pé. Kí ló wí? Irú ọkùnrin wo ló ṣe é bá gbélé? Ìbéèrè wo lọ tó gbé wáyé? Bẹ́ẹ̀ ni sà. Ọkùnrin tó ṣe é bá gbélé? Bẹ́ẹ̀ ni. Ó yá mo ń gbọ́. Ṣé ọ̀lẹ ọkùnrin ló ṣe é bá gbé ni? Ọ̀lẹ ọkùnrin? Tí ò fẹ́ràn ara, tí ò fẹ́ràn ẹbí, tí ò nífẹ̀ẹ́ nìkankan. Tàbí ọkùnrin èyí tó ní iṣẹ́ ní apá, tó fẹ́ràn ara, tó fẹ́ràn ẹbí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ là mí lóye. Ọ̀lẹ ọkùnrin? Bẹ́ẹ̀. Ọ̀lẹ. Bẹ́ẹ̀. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. Ẹ gbọ́ kí ni ká ṣe o. Ọ̀lẹ. Kò sẹ́ni tó ṣe bọ́lẹ̀ gbé. Ògbọ́n tí àwọn èèyàn wá sọ ni. Àwọn bàbá wa ní no food for lazy man. Bẹ́ẹ̀. Ọ̀lẹ ò ṣe bá gbélé. Bẹ́ẹ̀. Téèyàn bá bá ọ̀lẹ gbé, wàhálà ni. Torí ìbéèrè tó wá bí mí, ó jẹ́ rántí ẹnìkan. Ọmọ ni. Obìnrin ni. Kódà obìnrin ni lẹ́ẹ̀kan sí. Ọba wa máa pé àwọn obìnrin kan ń bẹ bí ọkùnrin. Bẹ́ẹ̀. Eléyìí lágbára o. Ó ti ní ọkọ. Ó wá fẹ́ràn ọkọ ẹ̀ débi pé kò fẹ́ káṣírí òun ó tú síta. Ó wá ń bu ọkọ yẹn, ó ń bò láṣìírí. Ọkọ tí ò níṣẹ́, irọ́ tún lọkọ fi fẹ́. Ọkọ ní graduate lòun láì graduate. Ọkọ ní òun mọ ibi báyìí, òun mẹni báyìí, yẹn báyìí lòun láì má kankan. Kódà ibi tó gbé ó sá kúrò ńbẹ̀ ni. Ó wá ń gbé fake life. Sọ pé àwọn ẹ̀dá kan ń bẹ fake life ni wọ́n ń gbé. Tó bá rí wọn wàá rò pé orí èèyàn. Bí wọ́n bá ti dé wàá rí èèyàn lọ rò pé èèyàn ló dé. Àmọ́ nígbà tí wọ́n máa wádìí ẹ lọ wádìí ẹ bọ̀ kò mọ̀ níṣẹ́. Odidi ọdún 3. Ọdún mélòó mo pè é? 3. Àkọ́kọ́ kí mọ́dún 3 òun ni ìyàwó ló fi bọ́ ọkọ ẹ̀. Lẹ́yìn ọdún 3 gbáko ó rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ káàkiri náà ni wọn. Bàbá ọkọ, àwọn ẹbí ará ọ̀rẹ́, àwọn náà tó ń fi àwọn àbúrò ní ń fi nǹkan ránṣẹ́ síyàwó. Àtàwọn ọmọ. Níyàwó tí ó fẹ́ ní Sùlọ́kà. Àwọn ń béèrè àṣàṣàyàn ọ̀rọ̀ pé báwo ló ṣe jẹ́, ọgbọ́n wo lẹ dá sí i, ẹni òun bá rìn látijọ́ yìí ṣé òun mọ́ ni. Ìbéèrè tó bá wà yìí ẹ̀kọ́ ló máa jẹ́ fáwọn òbí pé tí ọmọ yín bá mọ́kọ wálé ẹ tàn mọ́lẹ̀ sí dáadáa, ẹ wò ó. Olóyìnbó ní open your eyes. Sọ ń gbọ́ mi? Ìbéèrè tó bá wà yìí ò dáa. Ìbéèrè gidi ni o. Open your what? Your eyes. Bọ́ ọ bá fẹ́ lọ́kọ màdílé ẹ̀. Mọ̀ bí wọ́n ṣe jẹ́. Mọ̀rú ẹ̀dá tó jẹ́. Mọ̀rú ìwà tí wọ́n ń wù. Mọ̀rú ìdílé yẹn dáadáa. Súnmọ́ wọn kó o béèrè ọ̀rọ̀. Love in Tokyo. Tẹ́ ń ṣe wọ̀nyí lásìkò tá a wà yìí. Tẹ́ ẹ fẹ́ ọkọ lórí kinní kan. Ẹ lọ lórí Twitter. Ẹ lè rí ẹnìkan lórí WhatsApp. Ẹ lẹ́nìkan lórí Facebook. Tí wọ́n lé kiri ẹlòmíì kà ní. Apanilẹ́kọ̀ọ́jayé òun lórúkọ wọn jẹ́. Ọ̀lẹ kò ní ṣiṣẹ́. Tó bá jí láàárọ̀ yóò tọ́jú ní òtọ́sẹ̀. Tó bá dẹ̀ tọ́jú tọ́sẹ̀ tán tó fọnù, oúnjẹ ni ó máa wá kiri. Ìyàwó yìí ló bọ́kọ. Bẹ́ẹ̀ ni ìyàwó sì ń pariwo lábẹ́lẹ̀ pé lọ wá ṣẹ́ṣe káṣírí ìrì ó tó tú. Ìgbà tí bàbá ìyàwó mọ̀ wípé ọkọ ò níṣẹ́ lọ́wọ́, ọ̀nà 3 náà ti ríṣẹ́ fún. Kò ṣiṣẹ́ o. Kò ṣiṣẹ́. ń gbò wá jàjà tí wọ́n ṣe wàhálà tí wọ́n ríṣẹ́ kan fún bí iṣẹ́ ológun ó tún lóhun ò lọ wọ́n rí tí iṣẹ́ ológun ó lóhun ò ṣe ó ti ẹ̀dẹ́ stéèjì olóhun iṣẹ́ alágbára òun ò lè ṣiṣẹ́ alágbára àwọn òbí ti ní òun ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ológun sì wà nú ẹbí wọn
jọ kí wọ́n la fẹ́ ṣe sí irú ọ̀lẹ́ bẹ́ẹ̀ wà ń gbòòrò irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà ní gbòòrò lẹ́ pé ìdílé obìnrin tí bá ti ń ṣiṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa lọ tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn kí wọ́n jẹun tí wọ́n mú òun nìkan náà ni o tí wọ́n bá ti jẹun tí wọ́n bá ti mú tán bóyá onímọ́tò kan gbé mọ́tò rẹ̀ kí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ọkùnrin tó sọ fóbìnrin wípé tó bá ti gba sálárì èmi ni ọkọ fún tó bá ti gbowó oṣù ṣe bá arúbìnrin tí ń gbowó oṣù ṣe bá arúbìnrin tí ń kọ́lé fọkùnrin ìbéèrè ńlá lọ béèrè o ìmẹ́ni tó sọ fún ẹ ṣùgbọ́n ìyà òde di ọ open your eyes ọ̀lẹ ọkùnrin ó kún ìgboro tọ́ba wọn ń gbọ́rọ̀ kan tí wọ́n máa sọ pé ń lọ bọ́ọ̀lù ni ọ lọ bọ́ọ̀bà lọ mọ́ ẹ lọ òun lobìnrin máa fi ń dẹ́rù bọ́kọ obìnrin mi ò lọ o ṣé ìran tiẹ̀ lè dúró tì yà ṣé wọ́n lè dúró tì yà ṣèbí téèyàn bá dẹ̀ tani tí ìyà bá jẹ́ èèyàn tó bá yá ọ̀rọ̀ ń bọ̀ ń gbà tí ò bá sí fúnṣọ́ sọkùnrin tí ò níṣẹ́ ló fẹ́ mú wálé ẹni tí ò níṣẹ́ ò lè jalè ní ara wo ni ò lè dá lọ́dún tó lásìkò tá a wà yìí kò ṣiṣẹ́ kò sí nǹkan kan ó sì fẹ́ náwó ṣérò wọn ò lè sọ pé kò lè tàyàn kò lè tọ́mọ́ kò lè gbàbọ́dé torí náà ọ̀rọ̀ gidi lọ ń gbọ́ láàárọ̀ yìí àwọn òbí ni kí wọ́n jẹ́ kí wọ́n lajú kí wọ́n sì mọ ibi tí wọ́n ń lọ kẹ́yìn ọmọ náà kẹ́mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ má fi ọ̀lẹ bẹ́ẹ̀ yẹn bá lọ rè fi ọ̀lẹ ẹjọ́ ẹlẹ́jọ́ ni yóò máa rò kí ẹjọ́ ọ̀wọ́ gan yóò máa rò káàkiri kò wá ní sòótọ́ kò ní sòótọ́ torí kò ní fẹ́ kíkiri káṣírí òun ò tú so ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ìyàwó tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí ó di ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ti dé ṣọ́ọ̀ṣì wọn pásọ̀ àti pásọ̀ mi ṣìṣì gan tó dá sí ìyàwó wa máa ké mú ò bá délé torí kò fẹ́ kí lè ń dàrú ọkùnrin mi ò máa jókòó kó bóbìnrin sùn lọ kó dẹ̀ jẹun ìgbésí ayé ẹ̀ ti tán kò sí nǹkan míì ìyàwó dáná fún un gbà náà tọrọ kékeré bá ti ṣẹ̀dá ní ṣé wọn lémi ò lè lówó ni láì ṣiṣẹ́ owó wo lọ fẹ́ nítọ̀ níṣẹ́ lápá sẹ́ni tí ò níṣẹ́ lápá só lè lówó lọ irú lọ́kì wo ló fẹ́ ní nínú àsìkò tá a wà yìí àfi kí ọkùnrin obìnrin kò tẹpá mọ́ṣẹ́ ló bá tẹpá mọ́ṣẹ́ ló lè rere jẹ ẹ bímọ ẹ máa tọ́mọ ẹni tí ò ṣiṣẹ́ tọ́mọ tó ẹ̀dẹ̀ bímọ sọ́mọrin lọ léèwé ni ṣe tóbìnrin ló wá wáyé ọ̀ràn àbọ́kùnrin ló wáyé ọ̀ràn àájọ̀ràn ara wa lọ́wọ́ ni ẹni ó bá tọ́mọ lọ́mọ mọ̀ ẹnìkan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi lánàá ó ní tọ́mọ bá ti dàgbà ọmọ mọ bàbá rẹ̀ mo ní mo ti rí ọmọ tó mọ bàbá ẹ̀ tó ní bàbá nǹkan torí ìyá ló tọ́ ìgbà tí bàbá ò ṣe ẹ̀tọ́ lórí ọmọ bàbá tí ò ṣẹ̀tọ́ lórí ọmọ sóun ló fẹ́ jèrè ọmọ mo ti rí ní wọ́n ti ṣègbéyàwó fọ́mọ àtẹ̀bí kankan ò sí mbẹ̀ ẹbí ìyàwó òun ló ṣe gbogbo ẹ̀ ní àsọkọ àní àṣìṣe ìyàwó ọgbádùn Yorùbá àfikọ́ lọ́n kó ṣàánú fún wa ọkùnrin alálùbáríkà obìnrin kò ní jí ó lọ yóò máa bẹ́ẹ̀ ni tó bá ṣe tí ò dá wọn jọ parí ìjà àti wípé orí yàtọ̀ sórí ọkùnrin tó lọ tó mówó gidi bọ̀ tó níṣẹ́ lápá tó ní ọpọlọ kò ní fẹ́ fi ìyàwó rẹ̀ lẹ̀ torí ọmọ bíi tí àlùbáríkà kan ń gbà wọlé bóyá àdúrà tí ìyàwó ń gbà ni ọlọ́sẹ̀ àdúrà tí ìyàwó ń gbà torí ẹ̀ kò yẹ kí ọkùnrin kó máa ṣe obìnrin kò sì yẹ kóbìnrin náà kó máa ṣe ọkùnrin àmọ́ kí n tó parí ọ̀rọ̀ mi obìnrin tó bá dalẹ̀ ọkùnrin yóò jìyà rẹ̀ ọkùnrin tó bá dalẹ̀ obìnrin tó ń rojú ẹ̀ kiri láì dáa tó ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa tó ń parọ́ pé èmi mo ṣe léyìí láì ṣe èmi mo tọ́jú ọmọ ẹ̀ tó ń parọ́ gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ irú wọn jìyà wọ́n sì kábàámọ̀ alẹ́ torí pé tó bá dọ̀la táwọn ọmọ ẹ̀ bá ṣoríire ìyá ṣe kí ni ìyá yóò ṣàlàyé fáwọn ọmọ ayé tá a sì wáyé ayé kọ̀ǹpútà ni àwọn ọmọ ti gbọ́n wọ́n sì máa ń tẹ́ ń lọ wọ́n mọ̀ bí ti ń ṣẹlẹ̀ ẹ bá ní ẹ̀sùn lọ́dọ̀ bàbá yín mú làwọn ò lọ ẹ bá lọ kí dáàdì yín mú làwọn ò lọ bọ̀tù ìyá jẹ́ kó yé wọn pé bàbá yín ni èmi ni mo bí fún òní mo bí mọ́mì àti gbọ́ torí ìwà tẹ́lẹ̀ yìí wù wọn ò ní lè súnmọ́ so obìnrin tó bá wúlò lọ́ọ̀dì ọkọ tó dúró tọkọ àní rẹ̀ rù orí ó pa láì ṣe gún bó bá ṣàlàyé náà fọ́kọ tọkọ ò bá gbọ́n
tó jẹ́ pé rọ́ ló ń pa kiri kò sígbà tó obìnrin yẹn ò ní filẹ̀ o béèyàn bá rẹ̀ rẹ̀ tọ́rùn bá wọ̀ kí ló tó kù ikú ló ń bọ̀ Ọlọ́run ní fi kú òjijì pa wá so gẹ́gẹ́ bí ìbéèrè tó wá bí mi ọkùnrin tó bá ya ọ̀lẹ lọ́jọ́ pípẹ́ tí ò ní kankan ṣe obìnrin ó filẹ̀ o obìnrin ṣerú obìnrin ò sì wáyé ìyá ṣùgbọ́n ọkùnrin tó bá wúlò obìnrin ó dúró tí o bíjà bá dé wọn ó parí ẹ̀ ní o wọ́n ṣe kí ni wọ́n parí ẹ̀ sẹ́ni tó ń bá ẹgbẹ́ bùkátà tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ará tó ń tọ́jú ẹbí tó ń tọ́jú ọ̀rẹ́ ṣé ẹni gbàdúrà kó jábọ́ ni àmọ́lẹ̀ ènìyàn tó tún gapá tí ò níṣẹ́ lápá tó ń gapá ẹ̀dàpọ̀ kí ni gapá sí ṣé tí ń bẹ lábẹ́ ní wàhálà ni tí ò sí ń bò mí àbí kí ni àbọ́pọlọ tí ò ní àbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ò da ọ̀lẹ èèyàn kò sára tí ò lè dá tó bá rọ̀lẹ́ ọ̀sà torí mo bá jókòó kí mo wí yẹn tó bá jókòó tó bí ó ṣe máa dánrè tí ó bá jẹ́ pé máa ń fa orí ni yóò tó fi kírímù pa tó bá sọ̀lẹ̀ èèyàn tí máa ń fi rúnlẹ̀ ni bí ó ṣe kó mú ẹ̀ tó jẹ́ pé ní ọmọ òwò báyìí ni pé ha ìyẹn náà pè ní fàwọ̀rajà kí mo wí yẹn fàwọ̀rajà orúkọ lẹ́nu tó o ṣe gan ni ọmọ mi yóò dáa fún ọ tó gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbádùn bàbá ọ̀rọ̀ àgbà ní gbogbo ìgbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀yin lẹ ní àwa náà la níyín gbogbo nǹkan tí adẹ̀ ń ṣe wọ̀nyí à ń ṣe náà ni o kí òye ó lè yí àwọn èèyàn torí ilé ayé tẹ̀ ń wò yìí kò sí nǹkan kan nù rẹ̀ bíbélì wípé asán nínú asán asán ni èmi ò bá rọ̀ yín láàárọ̀ yìí wípé ẹ bá ọmọ yín sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ gidi torí pé ilé ayé ó gbà díẹ̀ ni ilé ayé kò sí nǹkan kan nù rẹ̀ ilé ayé tẹ̀ ń wò yìí àfi sùúrù tó aṣọ yìí àdúndúró náà tó bá di ìgbà míì ẹ tó gbádùn wájú báyìí lọ ẹ bá fẹ́ ṣe nǹkan kan lóríṣiríṣi ètò ó yá ìṣílélẹ̀ fẹ́ ṣe ní òkú àgbà ìgbéyàwó àbọ́jọ́ ìbí birthday ceremony anything tó bá fẹ́ ṣe bóyá advert lórí rédíò ẹ pè mí sórí aago mi 08060974167 lẹ́ẹ̀kan sí 08060974167 ẹ má sọ̀lẹ o ọmọ Yorùbá ò kì í sọ̀lẹ ọmọ Yorùbá tẹ ẹ bá rí tó bá ti ń sọ̀lẹ ẹ lọ rẹ béèrè rẹ wò ó ní bó ṣe jẹ́ ni ọmọ Yorùbá tí ò nífẹ̀ẹ́ ìyàwó tí ò nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ yẹ̀ wò dáadáa ọ̀rọ̀ ẹ ní bó ṣe jẹ́ ni ẹni tẹ́ ẹ rí tó káràmásìkì tó ṣiṣẹ́ déédéé táwọn ọmọ ṣoríire irú wọn bá dàgbà irú wọn lọmọ wọn máa ń ṣoríire tó jẹ́ pé wọn ó jẹun wọn ó mu àjẹkálẹ̀ ni irú wọn lọ ìlú èbó èyí tí ò lọ ìlú èbó tó wà Nàìjíríà yóò gbádùn tí yóò fi jáde láyé tó bá tó jáde láyé àwọn ọmọ tó sìn ẹni tó bímọ tó ṣe dáadáa pẹ̀lú ọmọ òun náà lọ lọ́mọ ọ̀lẹ ò bímọ o gẹ́gẹ́ bí ètò tẹ́ ẹ̀ máa ń gbọ́ lẹ́nu mi ọ̀rọ̀ àgbà ní ọ̀lẹ ò bímọ ọ̀lẹ tí ò wúlò tí ò fẹ́ ṣiṣẹ́ kò ké lápá kò ké lẹ́sẹ̀ ojú rí ò sì fọ́ kò fẹ́ ṣe nǹkan kan irú wọn tí wọn bá wà láyé ẹ sọ fún wọn wípé kí wọn lọ wá nǹkan ṣe ń lọ lóbìnrin fi dẹ́rù bọ́kọ obìnrin ó lọ o yóò kú òǹbẹ torí kò sẹ́ni tí yàwó ó sì jẹ́ nìyẹn ẹ ṣe bẹ́ẹ̀ tí tẹ́tí sí wa àdúpẹ́ o bàbá ọ̀rọ̀ àgbà ń kí yín o pé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáyé ẹ mọ̀ rí ṣe o lágbára Èdùmàrè ẹ ṣé.